ممدنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله ممدنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله عليه صلاة الله ثم سلامه أفوت بها من فات قبلي ومن لهيك عليه صلاة الله ثم سلامه بها العبد إبراهيم للمصطفى سبق عليه مع الآل الكرام والسابقين إلى أبد الآباد منات كنتك عليه مع الآل الكرام والسابقين إلى أبد الآباد منات كنتك ممدنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله ممدنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله ربي تراني بايسا فكيرا مريم رحم البايس الفكيرا بذاتي بصفاتي بالأسماء تكشف للكرب وترف داعي الله مميتنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله بالمصطفى بمجمع الشؤون بالأنبياء بسرك المزون أجذب بيد ما له رجاء فيما سواك مسه دراء الله مميتنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله فلتميز البذل من الوهاب رب القريب حالة اقتراب نسأله سلامة وعوبا قرن لي غنيمة وسيبا Sheikh Lukumanu Ayandare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà òjìnì nínú oníṣègùn òbílẹ̀ tọ́mọ bẹ́wé ti ṣe é jẹ́ bá a ti fègbò dènà àìsàn. Àwọn ènìyàn kan wí pé ayé gbẹgẹ́, àwọn ènìyàn wí pé ogun nílé dúníyà tí ń jáde. Ayé gbẹgẹ́, ogun láyé, a jẹ́ pé ayé ti dàgbàgbénu. Lúkú ọmọ Àyándáré ló ní kọ́ ọmọ wararo kọ́ ọmọ náà gẹ̀rẹ̀ kalẹ̀ lásán kókun ayé ọmọ bá tẹ̀ ọ́ rì. Agbára tí ń bẹ nínú ewé àtegbò lọ́mọ Àyándáré ní ká múròyìn ayọ̀ rẹ̀ wá fún kó wá. Béwé tí jẹ́ bí idán tẹ́gbòógì ń ṣiṣẹ́ bí mànàwá. Kàbìtì àgbà nínú oníṣègùn òbílẹ̀ Lukumanu ọmọ Àyándáré ní ká béèrè lọ́wọ́ ẹ̀. Adéyínká Ṣónibárà ọmọ ló ń gbèjà. Bí dààmú ayé bá wá ń forí ìrókò tó gun ayé ń forí ooro. Àmọ̀dájú ni pé ẹni gígùn ayé bá lé ọ̀gbọ́dọ̀ tẹsẹ̀ dúró. Ẹ̀tọ́ ni ká tàwọn àgbà ìṣègùn bíi Lúkú ọmọ Àyándáré bàbá ọgbọ́n lọ ká lọ rè ṣàyẹ̀wò. Àmì burúkú ni kódà báyìí ni kò sunwọ̀n. Ìlọsíwájú ni jàǹkárìwọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀dẹ̀. Bóyá lọ mọ̀ pápẹ́rẹ́ tó léwu ni látojú oorun lẹ́lòmíì ó ti jẹ̀kẹ̀lẹ̀ àmàlà yóò bá mú ọwọ́ akú bí ó ti ṣòwò tí ó jèrè. Àmì ìkórìíra ni wọ́n fi ń dènà mọ́ mẹ́lòmíì tí ó sì tún káwọ́ léwọ́ ẹni bá hewó lójú oorun tàbí tí ń kà á
bí bá ń ṣiṣẹ́ bí aago lójú ayé rẹ̀ kò ní jèrè. báyà lọ mọ̀ wípé ìyá ẹni tó bí ni a máa dúró bí igi gangan tí gbóni lójú owó. àìmọye ẹ̀dá ló ti tójú oorun gbọ̀fà tó bá bẹ̀ lọ. ọ̀kẹ́ àìmọye ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín lógun ayé ti lè ṣẹ̀bùrú èèyàn. ayé gbẹgẹ́ ogun láyé kò ṣeé sá fún kò ṣeé bájà kò ṣeé súnmọ́ ibi wọn pa wà. ẹ̀yìnkùlé rẹ̀ ni mo lè gbà wọ́n gbé. Dr. Lukumanu ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà o. eegun ṣoṣo ti parí ké. akọ eegun ti ta agá lẹ́nu kákáká. àgbà ìṣègùn tí fewé fegbò ṣèwòsàn. kí ni irú ogun ayé tó dojúkọ? àìsàn wo ló fẹ́ dá ọ lágara? ó yẹ kó ọmọ tí kádàrá àtàwọn rẹ̀ ń fẹ́. àtiwọ́ atọ́kọ ọ̀run tí ń yọ ọ́ lẹ́nu. ẹnìkan bẹ tó lè fi ìwòsàn ìbílẹ̀ wa yà yín nípa nílé Dr. Luku ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Elédùmarè ọ̀ka gbogbo rẹ̀ á lójú yọ padà já sí rọrùn. ó lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbọ̀n òpópónà Lady Lac Bàrígà nígboro Èkó tàbí kó yọ sí wọn lópópónà Onírèké adójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983228 tàbí 08089038658 tàbí 08179391932 àti 07059780034. lónìí ni kò pè wọ́n má fi gbàlà rẹ̀ dọ́là. ìwòsàn rẹ̀ dájú ọba àṣẹ̀dá ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Assalamu alaikum. Ẹ káàsán ẹ̀yin ọmọ ológun tẹ wà nínú gúrùpù aláyọ̀ yìí. Mo kí gbogbo wa káàkiri gbogbo àgbáńlá ayé. Torí àwa tá wà ní Nàìjíríà nìkan kọ́ ni à ń jàǹfààní gúrùpù yìí. Oríṣiríṣi kọ́ńtírì ni wọ́n ti ń pè. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ dákun ẹ má wàá bínú. Ẹ̀yin tẹ́ ń pe nọ́mbà tó wà lórí gúrùpù pé bísìbísì ló máa ń kọ. Ẹ̀yin náà lẹ̀ ń pè wá o. Kìí ṣe pé báyà tẹ nǹkan kan lórí ẹ̀, èrò máa ń pọ̀ lórí nọ́mbà yẹn. Ẹ wá gbìyànjú ẹ dákun. Ṣé rí nọ́mbà àyókù tí mo bá ti post sórí gúrùpù yìí, ẹ gbìyànjú ẹ kọ sọ́wọ́. Ẹ lè ní béèrè, ẹ lè fẹ́ ṣàlàyé nǹkan kan fún wa, ẹ máa pe àwọn yẹn náà. Bákan náà bí àfikún tí ẹ bá rí àkáǹtì mi tó pọ̀, ẹ má ṣe iyèméjì o, ẹ sì má mi kàn. Èmi ò ń ṣe scammer o, ìyẹn sì ṣe 419. Torí wípé àwọn hacker wọ́n máa ń hack mi púpọ̀ jù, torí pé wọ́n fẹ́ máa lo àǹfààní orúkọ mi àbí láti jẹ́ pé kí wọ́n hack gúrùpù yìí. So àyẹ̀yẹ ọ̀jọ̀gbọ́n tẹ wà nínú gúrùpù yìí náà láwọn tó jólófin, àwọn náà wọ́n ní pẹ̀tọ̀ ká kírètì ká jẹ́ kọ́ pé wọ́n bá sáà hack ọ̀kan wọn ò lè hack mi. Tẹ bá lọ wo gúrùpù yìí ẹ rí i pé ọ̀nà mẹ́ta lẹ́ẹ̀bà. Eléyìí ọ̀kan, ìkan tó máa ń jẹ́ ìtumọ̀ àlá àti àṣírí ìràwọ̀ ẹ̀dá. Èkejì òun náà ń jẹ́ ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. Gúrùpù yìí ló jẹ́ gúrùpù àkọ́kọ́ tó ń tú àlá kó tó di pé àwọn aláwọ̀ṣe wọ́n dé. Tó èmi sì ni ojúlówó admin gúrùpù yìí. Àwọn àáfàá tẹ bá tún rí tí wọ́n jẹ́ admin gúrùpù yìí, àwọn èèyàn mi ni. Ṣé ń gbọ́ dáadáa báyìí? Àwọn wòlíì tẹ bá rí
tí wọ́n jẹ́ admin gúrùpù yìí àwọn tí mo mọ̀ dáadáa ni wòlíì tẹ́sí bá mi gúrùpù yìí ò ju méjì lọ tí wọ́n jẹ́ admin ẹ rí madam Azam Bọ́láńlé mo máa ń sọ̀rọ̀ ẹ̀ púpọ̀ jù Ìjẹ̀bú Òru ló wà ó lóòótọ́ bákan náà wòlíì kan náà ń bẹ ó ń jẹ́ Àpáta Agora ó wà ní Ìkòròdú ó lóòótọ́ bẹ́ẹ̀ bá dẹ́ lè lọ ọ̀dọ̀ wọn pé báyẹn ìtẹ̀ jẹ́ Christianity wòlíì tó bá gbàgbọ́ àbá àfáà tó onígbàgbọ́ sí yàtọ̀ sẹ́nìkan tí ó sọ pé ọlọ́pàdé òun ní ṣìrán ìkan má lọ o pé bàbá kan bẹ́nu gbó ìyá kan bẹ́nu gbó mọ̀fọ́lọ́hún bẹ̀ yẹn má lọ torí pé ojú tí ẹ̀ ń tì wá láyé òde òní àwọn èèyàn fẹ́ gbọ́ ohun tá à ń pè ní àáfàá mọ́ gbólóhùn tá a sì ń pè ní àáfàá ó ju bàbá ọba lọ àáfàá ni bàbá ọba tọ́rọ̀ bá dàrú tọ́rọ̀ ó tò tí nǹkan ń ṣe ni tààrẹ ni rò fún àáfàá làálọ ọba tọ́ra rí i pé ó ń jí sí Ọlọ́run ó sì kẹ́kọ̀ọ́ ń pa ẹ dákun ọ̀rọ̀ yóò yé wa torí ẹ̀ ló fi jẹ́ pé bí bàbá yín bá kú àbí ìyá yín bá kú àbí bẹ́ẹ̀ ni wá bá kú ẹ rí i pé àwọn àáfàá làálọ pé ẹ wá bá wa wẹ̀ kú ẹ lè pe babaláwo pé ọba yín wẹ̀ kú ńgbà yẹn o àáfàá lẹ́ pè tẹ́ ẹ bá sì sọmọ ní kan àáfàá lẹ́ pè ẹ gbọ́ tẹ́ bá fẹ́ sí ṣọ́ọ̀pù tuntun pé ẹ wá bá wa ṣàdúrà sí àáfàá lẹ́ pè ọ̀rọ̀ yìí ọkọ àtìyàwó wọn ń jà àáfàá ẹ bá wa kí àyà tí tọ́sọ̀túmọ̀ rẹ̀ bí ọkọ àtìyàwó ni wọ́n má jà ẹ pa àáfàá tàbí kẹ́ ẹ pé àwọn wòlíì tó dáńtọ́ kì í ṣẹ́ni tí ó tún bá ìyàwó yín ní ìwé o tọ̀ ẹ dákun ẹ jẹ́ ká fura gbogbo wa ọ̀sẹ́ni tó mọ́ o ibi tí kálukú wa bá kù sí Ọlọ́run ọba aláàánú jùlọ yóò tún wa ṣe o ẹ wá rí ibi tí a fẹ́ mẹ́nubà wọ́n sì pè é pé nǹkan èèwọ̀ mo ní káwọn èèyàn mú pé tí ká fọwọ́ kọ́ ni àbí ká ṣe ní live program ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè ká fọwọ́ kọ́ ni ká jọ ọ̀nà méjì ló sí wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yin tẹ́ ní ká fọwọ́ kọ́ àlàyé rẹ̀ ò lè kún tó èmi ẹlẹ́lẹ́ẹ̀kejì alálejò lèmi máa ń bí sí gan-an mi ò ní táìmù lọ títí mo táwọn wá ń pè ní nǹkan èèwọ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ tí a mọ̀ tí a sì kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà làwa náà fi ta yín lọ́rẹ èyí tí Ọlọ́run ọ̀fẹ́ èyí táwọn èèyàn síra wa gan ọ̀fẹ́ èèwọ̀ táwùjọ ọ̀fẹ́ èèwọ̀ tílé ayé wa gan ọ̀fẹ́ gbogbo ẹ̀ là á kà fún wa àlàáfíà ara wa èèwọ̀ tó ń gan ọ̀fẹ́ ń bẹ lọ́tọ̀ a máa sọ fún wa ní sísẹ̀ntẹ̀lé ẹ máa bá mi ká lọ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ ń bẹ ní Abidjan Ọlọ́run ò ní ṣe yín lóníṣẹ́ òun rọ́wọ́ yín púpọ̀ jù ẹ̀yin iléeṣẹ́ rédíò tẹ́ pè wá látàbí Abidjan tẹ́ sọ yìí pé ó wù yín ká wá bẹ́ẹ̀ bá ní àtúnwá àwa náà sì ń bọ̀ ẹ̀yin tẹ́ sì pè wá lórílẹ̀‐èdè Lomé àti Kotonu báyìí ń fẹ́ ká wá àá máa ń rìnrìn àjò káàkiri lóòótọ́ ṣùgbọ́n mi èdè jáde tí ò ní túmọ̀ wọ́n tó bá invite mi gan pé sà ìwọ ọmọ bìí kan tàbá dákọ Bàrígà pé Bàrígà lọ ọ̀dọ̀ mi ẹlẹ́mìí sọ pé bẹ́gà lòun lọ ẹlòmíì máa bẹ̀ kò yé lè jáde ó síbi tẹ́ pè mí ti báwọn bá fẹ́ jí sí Ọlọ́run jẹ́ pé òun sì wá nù ó lè wá orí fóònù náà ni báà láìfi gbogbo yín èdè ayé ò ní mú yín mọ́lẹ̀ o ní agbára Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni ohun tá à ń sọ ń bí yìí o èmi ọba yín sọ̀rọ̀ ẹ̀sìn òun píìtì fún ọ ìwà torí pé ìbá yín sọ̀rọ̀ ẹ̀sìn kí n fi ẹ̀sìn mi ráre o rárá o ohun tó kàn yín ohun tó kàn mí òun ni a sọ fún wa gúrùpù yìí dá fún ìdáǹdè ó ń tú ìdè ó ń yọ náà fi irọ́ ó ń túni sí ojú ọ̀nà òdodo ẹ gbádùn mi kí ni èèwọ̀ kí sì ní fura
má jẹ ilá má jẹ má jẹ ìgbín what that mean it's the natural gift from our creator. Yes, it's true. It's true. Aláǹgbá táwọn èjẹ Nàìjíríà yìí ṣe mọ̀ pé àwọn Korea àwọn China ọbẹ̀ ní lọ́dọ̀ wọn ṣe ọmọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọ́ sọmọ yìí pé àìjẹ àwọn kan sì ń jẹ ejò India sọmọ pé wọn fẹ́ nu wọn kan India yìí sì jẹ màálù àwọn tó bá jẹ́ Hindus lọ́dọ̀ àwọn India àwọn kan bẹ wọ́n ń sin màálù wọn èé jẹ ẹja àwọn kan èé jẹ rárá nílẹ̀ India lọ́hùn tó bá jẹ́ Nàìjíríà ni sẹ́wọ̀n pa àyè tiwọn dry lace tó sì ń wọ̀ sọ́run àwọn léèsì police lace ẹ̀ tó ń wọ àwọn India ní í ṣe olóòṣàṣì ni wọ́n oògùn òyìnbó tí ń jẹ́ bíi mọ́nàwá tẹ́ máa sọ pé rubbish mi ò lè máa gbò àgbo báwo you can't now go to the medical rubbish àwọn olóòṣà ọ̀dọ̀ àwọn India ní ń ṣàwọn oògùn tí wọ́n ń kó wá fún yín tẹ̀ ń lò ẹgbẹ́rẹ́gbẹ́ èbó sọ́hùn lóòótọ́ ìwọ tó bá mọ̀ pé ìṣègùn ìbílẹ̀ ló ṣe kọ́kọ́ mọ̀ dáadáa kó sì kàwé sí èyí ni òní jẹ́ ọmọ amú àmúlùmálà torí àwọn èèyàn máa ń da spiritual mọ́ ilé ńgbà mi which is not ẹ jẹ́ ká wọnú kókó ọ̀rọ̀ lọ ká gbé láti bí aṣọ ìbora rápà tá a bá fẹ́ sùn lálẹ́ aṣọ ìbora ewu wo ní bẹ níbi aṣọ ìbora nígbà míì àṣà látara àṣà ní aburú ti wọnú ayé ẹlòmíì tọ́ba adé sọ́ọ̀sì àbọ̀dé mọ́sálásí oṣù ni ó àjẹ́ yìí ó àjẹ́ ìwọ ló sì ń fọwọ́ ara rẹ̀ fà á aláwọ̀ èso ọba tó nira rárá ọba tó simple ni tọ́ bá ṣe water irrigation àti kọ́lọ́hún ọ̀rọ̀ jù èwo ló jura wọn lọ́nu méjèèjì ẹni tọ́lọ́hún ju tèèyàn lọ bó ṣe rí nìyẹn ọlọ́run ọba tó simple ni nǹkan ò nira lọ́dọ̀ rẹ̀ láti gbà ìwọ sá ti pè é o sì tẹ̀ lófin rẹ̀ kí ló dé tó jẹ́ pé gbogbo òkú láyé tó bá kú ẹ lè rí òkú kan tí òkú tó yẹ pé aṣọ rẹ́ẹ̀dì ni wọ́n fi sí àbí tó bá yà jẹ́ kọ́ọ̀tì ló kú tó yẹ pé bí wọ́n ti ṣe inú ẹgbẹ́ tí wọ́n ní ẹ rí i pé aṣọ white ni mi rẹ́ni tó lè sọ díẹ̀ fún mi tó fi jẹ́ pé white ni wọ́n fi ń sìnkú irú ìràwọ̀ torí kò ní láyé ó dáa jù láti máa fi aṣọ funfun sùn ẹ gbádùn mi ààbò tí ń bẹ lára aṣọ funfun ó pọ̀ ju kò délé babaláwo lọ bẹ́ẹ̀ ni mo wí fún ọ tí obìnrin bá ní oyún tó bá wọ white garment sísàlẹ̀ tó wá wọ èyí yòówó aṣọ lé lórí àlìjẹ̀nú kan lè wọnú ara rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún àṣírí ayé ni tó o bá gbọ́ rí o ti gbọ́ lónìí nìyẹn wọ́n hẹ́ẹ̀tì ẹ̀ òkùnkùn yẹn fẹ́ rí ìmọ́lẹ̀ rárá wọ́n hẹ́ẹ̀tì ẹ̀ aṣọ tí ìyàwó èèyàn bá fi ń bora tàbí tí máa ń rómọ́yà nínú ilé kò dáa kí ọkùnrin ó máa fi bora sùn ó ń tọ̀ wọ́n ò ní ní àgbéga ojú kan náà wà ẹ gbádùn mi aṣọ tíyàwó rẹ̀ máa ró láàrin pásẹ́jì ewu tó wà ń bẹ ò kéré ọfẹ́ mọ̀dí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bá tọ̀ wọn kì í tábà pìrí tọ̀tọ̀ tán aṣọ yìí ní ìnura ìwọ lè má ṣe bẹ́ẹ̀ wọ àwọn obìnrin mi gbọ́dọ̀ la bá pa aṣọ tí obìnrin bá ti fi ń bora kò dáa kọkùnrin ọmọ ìbora ọwọ́ akínsọ́nà méjì o torí òyìnbó ti ṣayé dẹ̀rọ̀ o sẹ́mi kó àwọn abẹ́ sí tìlá ńlá kan bẹ tóyìnbó máa lò tí wúwo jẹ̀ǹjẹ̀ǹ tó yẹ pé ìyẹn yàtọ̀ ọ yàtọ̀ àbá bá mú tó wẹ̀ yẹn wá mo fẹ́ ṣàlàyé fún yín kó yé yín yéké ni
ẹ wo orú tó wẹ̀ ẹ wò ẹ ti rí kọ́ wá jẹ́ pé ìyàwó ẹni ní fi ń bora ní máa fi bora kọ́ wá mú kọ́ máa lò nǹkan máa dàrú mọ́kùnrin lọ́wọ́ kò dáa rárá kàìnkàìn tá a fi ń wẹ̀ àgòlọ́ọ̀fù kàǹkàn tí ọkọ bá ń lò kò dáa kíyàwó máa lò èyí tíyàwó bá ń lò kò dáa kọ́kọ́ máa lò kí lẹ wí àní kò dáa yìí máa fa àmì ìkórira yìí sì máa já yóò tètè rí ni mú màláìkà tí ń sọ ìwọ ọ yàtọ̀ sí èyí tí ń sọ ìyàwó rẹ̀ màláìkà aláàánú tí ń bẹ lára ìyàwó rẹ̀ ọ yàtọ̀ sí èyí tí ń bẹ lára tiẹ̀ tó bá jẹ́ pé wọ́n ti rán ọfà sí ọkọ tíyàwó lọ lo kànkàn rẹ̀ tó fi wẹ̀ ìyàwó ní òfòrí gbé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tá a wí yìí bá a ṣe wí àwọn oúnjẹ lọ́dọ̀ rẹ̀ ń pè ọwọ́ àbámi lọ́ọ́ bí àwọn àgbàlagbà alẹ́ yóò bá pèsè bẹ́ẹ̀ rí àwọn ọmọ yín kànkàn tí ìyá fi ń wẹ̀ má máa fi wẹ̀ àwọn ọmọ yín mọ́ ẹ̀dá kànkàn tí wọ́n ní lọ́tọ̀ àwọn ọmọ kékeré ọmọ kankan jẹ́ wọn orógo wọn lò torí rẹ̀ ẹ̀ máa pamọ́ sọ káàkiri rẹ̀ àwọn ìkùnkùn tí ń bẹnu àwọn ìkùnkùn wo gbogbo nǹkan tí ọlọ́run bá dá láyé àti ọ̀run àwọ̀ ẹ̀dá ènìyàn tí wọ́n lè jù wọ́n lọ ọlọ́run sì pọ́n wa lé jù wọ́n lọ ẹ̀ gbádùn mi gbogbo ohun tọ́lọ́run bá dá wá lé ayé àwọ̀ ènìyàn lọ́dágbẹ̀yìn máńgò tó ń jẹ ọba aláyé ni ẹ̀gbọ́n rẹ̀ ni pọ̀pọ́ tó ń jẹ láyé ọba aláyé ni ẹ̀gbọ́n ẹ̀ ni àwọn àlùjọ̀nnú pọ̀ jù wá lọ lórílẹ̀ ṣùgbọ́n báyìí wọ́n pọ̀ tó wọ́n ní agbára tó wọ́n bá ti rí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn báyìí wọ́n máa ń sá fún wa ni ẹni tó bá lọ fọwọ́ ara ẹ̀ fàfakúfà lòun àtàlùjọ̀nnú ọjọ́ máa gbé à ń bọ̀ wá àádébẹ́ ṣé à ń gbádùn mi àádébẹ́. ọ̀rọ̀ ayé màlé ọ̀rọ̀ ayé màlé kò máa yé wa owó. Ọlábọ̀dé èmi alódé tó mímí àmì kanlẹ̀ bí ẹni gbọ́jọ́ kú báwọn. Adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi níṣẹ́ ló ń ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo kọ́ńtíráàtì tí mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la bí kí n máa bára mi ní skul tí mo ti ṣe tán láti bí 20 ọdún sẹ́yìn tátùjọ́ mọ̀ ṣe exam papọ̀ bí mo ṣe ń rí owó lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹun lójú àlá ìgbà míì tiẹ̀ ń bẹ tó jẹ́ pé inú ibojì òkú ní ti bára mi lọ́gànjọ́ òru ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá tán fún mi báyìí. kò tí ì tán fún ọ o ibi ó ti yẹ kó rójútùú sọ̀rọ̀ ayé rẹ ló tí ì mọ ṣèbórí tí ó gbéni ní gbáláwo rẹ kò ní ibì kan bẹ tí wọ́n ti ń fewé àti gbòó ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀ boko ò sì jìnnà ìlà onírè kò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní oníkálukú ti ń wá ojútùú síṣòro ayé rẹ kékeré ní ti àlálílá lọ́dọ̀ wọn ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lóko tí wọ́n gbé lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Anyadare ní Elédùmarè ti ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewétegbè. Adigun dákun gbà mí júwe ọ̀dọ̀ wọn fẹ́mi náà. o lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé 29 òpópónà lédè lac Bàrígà nígboro Èkó tàbí kó o yọ sí wọn ní òpópónà Onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038658. ìwọ náà kàn sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe fi tewétegbò dábìrà. àwọn kan ń jọba àwọn kan ń ṣẹ̀rù àwọn kan ń ṣe bí Olódùmarè. ẹ̀yin ìyá mi ẹ má bínú àìsinmi díẹ̀ ni ẹ rí láyé òde òní àwọn òyìnbó ti ta jàǹbá fún wa òyìnbó wọ́n ti ta jàǹbá fún wa wọ́n ti kọ́ wa ní kọkúkọ fẹ́ni tó bá fẹ́ kọ ẹ̀ ń bí mi ń sọ fún yín nínú ìwé òfin Ọlọ́run ní tá a bá fẹ́ báyàwó wa ní àṣepọ̀
ẹ má jẹ́ àṣe wọn bí ewúrẹ́ bí ẹranko à á ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tínú akọ dùn tínú abo dùn ewu wà mẹ́ o ẹ gbádùn mi ìbálòpọ̀ ewu tó wà ń bẹ ò kéré ǹjẹ́ wọ́n gbọ́ rí àwọn ewu tó wà ń bẹ yọ máa pa yín lẹ́rìn bá bẹ̀rẹ̀ sí ní kà ẹ̀yin tó jẹ́ torí ayé òde òní bí wọ́n bá ti hi obìnrin mọ́lẹ̀ wọ́n ń kú mọ́lẹ̀ lọ ni nǹkan àṣírí ni àṣírí tá a fẹ́ kálùbáríkà jáde ń bẹ torí ẹ̀ làwọn ọmọ àlùbáríkà fi rí ẹ̀ láyé òde òní nǹkan àṣírí ni ọkùnrin àtobìnrin kò dáa láti máa lájọṣepọ̀ nínú igbó ó léwu púpọ̀ ìwọ ọmọ bóyá inú igbó orí ilẹ̀ ibi tẹ́ fẹ́ lò nínú igbó yẹn ó lè jẹ́ pé àwọn àlùjọ̀nnú kan gbé bẹ́ẹ̀ tàbí kó jẹ́ ibi tó jẹ́ pé àwọn ẹlẹ́yẹ ń ṣèpàdé àbí ẹ̀wọ̀n ẹ̀mí kẹ́mi tí wọ́n ń ṣèpàdé láti bẹ̀ àlùjọ̀nnú sára ọkùnrin yọwọ́ ẹni pé irú àṣepẹ̀ bẹ́ẹ̀ bá doyún ni wọ́n bí dìdìrìn kalẹ̀ kò síbi tẹ́ gbé ọmọ yẹn dé kò ní kú yóò sì bá kọ ló kọjẹ́ yóò bá ìyàwó lé kọjẹ́ wọ́n ń ta aláàbọ̀mọ bàbá rẹ̀ ní ìyá rẹ̀ ní ẹni bíbí kúbi láyé yín o ewu tí ń bẹ ń bi kí èèyàn máa bá obìnrin ní àjọṣepọ̀ nínú igbó níbi tí wọ́n ti bá jára wọn ṣàṣepọ̀ ejò ò gbọ́dọ̀ kọjá lórí ẹ̀ tí ejò bá kọjá lórí ẹ̀ àtọkọ àtìyàwó nígbẹ̀yìn ayé wọn ẹ̀yìn wọn padà rè ni wọ́n ṣàárẹ̀ gbẹ̀yìn ayé wọn ní àárẹ̀ tí ò ṣeé wò stroke ni ó pa ọkọ ni ó pa ìyàwó kò dáa ìmọ̀ọ́rẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ń pa àwọn àgbàlagbà ayé òde òní o àwọn àgbà àtijọ́ mo ní kọ́ lọ bí ọwọ́ bá ti lọ ọ̀lú yín àwọn àgbà agboolé yín ni ọ lọ bí ń pa àwọn àgbà tí ọ̀dà kan mọ̀ àwọn àgbà tí ń dà lórúkọ o àwọn àgbàlagbà ìbílẹ̀ gidi ni kò bí ọ̀rọ̀ tí mò ń sọ yìí àárín pásẹ́ẹ̀jì ọ̀dẹ̀dẹ̀ níbi gbogbo èèyàn ń gbà lọ gbàbọ̀ kódà láti jọ máa ṣeré ìfẹ́ lọ́kùnrin àtobìnrin yìí máa fa àkóbá yìí máa bí stroke sára sọ̀rọ̀ pé stroke àrùn afẹ́fẹ́ èèyàn máa pè wọ́n ní afẹ́fẹ́ yẹn ti kọlù in medical ó máa ń ní stage tí ó máa bá bọ̀ ènìyàn ó ti ní hypertension yóò ní diabetes yóò ní oríṣiríṣi kó tó kan stroke ọwọ́ ajé àrùn tí ó pé ayé fi ṣe ni afẹ́fẹ́ ní sí ìbálò bẹ́ẹ̀ ni èèyàn sì fọwọ́ ara ẹ̀ fà á bẹ́ẹ̀ ni ẹ̀yin tí ẹ máa ní àjọṣepọ̀ ìdúró èèwọ̀ ní kódà àwọn stroke ni wọ́n padà nígbẹ̀yìn kódà tàbí tí èèyàn bá ní àṣepọ̀ lọ́wọ́ tí omi bá ń kan ara èèyàn wàá rí i pé ẹni bí wọ́n máa gbọ̀n sìgàsìgà ìgbẹ̀yìn rẹ̀ stroke ni ó lè má ṣe ọ́ lásìkò gbà yẹn ṣùgbọ́n ń gbà ọ́ bẹ̀ wọ 60 ọ̀tán ó di kọ́ máa gbọ̀n tìtìtì kò sì dáa bí obìnrin bá ń ṣe é láàrẹ̀ lọ́wọ́ láti máa ní àṣepọ̀ pọ̀ lọ́kùnrin tírú oyún bẹ́ẹ̀ bá dúró ọmọ bẹ́ẹ̀ àfínlẹ̀ èèyàn ẹ̀ fi bí bí ọ̀bá sì bí àfẹ́ abídìdìrín bí òbí dìdìrín ewu ni ọkùnrin a máa kárùn láti bẹ̀ torí pé èélà ara ọkùnrin menstruation ara obìnrin àrùn ní kó jáde nǹkan àwọn ọkùnrin ó sì dà gẹ́gẹ́ bí syringe tá a kì bọ́nú ẹ̀ sámọ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin dókítà ọ̀wọ́ ẹ̀ mọ̀ tá a bá kí nídùú bọ́nú ilé tá a fà á fò ó ti tọ̀ má fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán ẹ mọ̀ pé yóò ti fà á ẹ̀jẹ̀ yóò ti wọnú ara ọkùnrin yìí sì bí àrùn síyàn lára ó léwu kódà ọlọ́run ọ̀fẹ́ bákan náà tínú obìnrin ọ̀bá dùn báyàwó obìnrin ọ̀sẹ̀ ọkùnrin ọwọ́ àfàgídí ba aláṣepọ̀
tí obìnrin bẹ́ẹ̀ tí oyún bẹ́ẹ̀ tí oorun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ doyún tẹ́ bẹ́ẹ̀ bímọ ọmọ bẹ́ẹ̀ ò ní láàánú ìwọ bàbá lójú ọmọ alágídí ní ọ̀yà ọmọ oníkìní mo pè fún ọmọ alágídí ní ọ̀yà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi kọ́ ni mo mọ̀ pé létí o ìwọ tó létí ni kó take note ẹ gbádùn mi ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọn bàtà tààrí ikùn nìyẹn kìí ṣe nǹkan tí tó da ọkùnrin máa dunnú dùn ìyàwó rẹ̀ nú ni tó bá dùn ìyàwó rẹ̀ nú tẹ́ fi lásìkò ọmọ tẹ́ bá bí ọmọ ọ̀dùnnú ni tí obìnrin bá sì wà ní oyún ẹ̀yìn ìyá wa ẹ dákun torí Ọlọ́run wọ́n lè wọ́n lọ́kọ́ wá ara rẹ̀ fà á kọ́sọ́mọ tí ń jalè lọ́dọ̀ Ọlọ́run ànábì Ọlọ́run wo ni wọ́n rí tó jalè prophet wo ni wọ́n rí tó jalè tí obìnrin bá wà ní oyún àyè máa jówó ọkọ mú lápò má máa jówó ọkọ rẹ̀ mú nínú àpò bẹ́ẹ̀ ọkọ rẹ̀ nìkan ọbọ̀ òun fọṣọ ọwọ́ aṣáàṣì gbogbo àpò rẹ̀ orówó 10,000 lórí 5,000 lórí kó o kalẹ̀ fún dádì wa owó tí mo rí ni ó ní àlùbáríkà ó sì ní lówó yẹn torí ọkọ rẹ̀ ní Ọlọ́run rẹ̀ òun sì ní bàbá rẹ̀ aláboyún yìí máa jalè tí aláboyún bá ń jalè títí tó ebi mọ ọmọ tó bá bí náà máa jalè ni ẹyẹ kan bẹ wọ́n ń pè ní ẹyẹ kánnakánná tó o bá dáàmú lọ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà ẹyẹ agárá ọ̀tọ̀ ẹyẹ pírọ̀tì ọ̀tọ̀ ẹyẹ kánnakánná ọ̀tọ̀ ni ẹyẹ kí ni mo pè é kánnakánná lọ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà aláboyún ò gbọ́dọ̀ jí ẹyẹ yìí gbé kò sì gbọ́dọ̀ jí ìta tí aláboyún bá jí ẹyẹ yìí gbé tàbó jí ìta gbogbo ọmọ tó bá bí láì olè ni wọ́n máa jà ẹ̀ ń tẹ̀lé mi mo ṣe ń lọ àdúrà yẹn ọgbà ìtọ̀ tá a máa ń tọ̀ káàkiri mo bẹ̀ yín lónìí o ẹ̀yin ìyá mi o mo bẹ̀ yín lónìí o ẹ̀yin bàbá mi o ẹ̀yin àbúrò mi o àìkẹ́rẹ́ amálẹ̀ ní ta jùlọ ẹ̀yin ọmọ mi ẹ dákun tẹ ẹ bá ti rí odò adágún àbí odò tí ń sàn ẹ dákun ẹ má tọ̀ sínú rẹ̀ mọ́ o ó léwu tọ́ bá tọ̀ sínú odò adágún tọ́ bá jẹ́ pé àwọn àlùjọ̀nú tí ń wẹ̀ nínú odò yìí wọ́n bá jẹ́ àlùjọ̀nú tó burú ń tọ̀ ń ṣàgbákò tọ́ bá jẹ́ pé àwọn àlùjọ̀nú mú mi lọ́wọ́ nínú odò tó fi tọ̀ wọ́n wọnú ara rẹ̀ wọ́n sì balẹ̀ ayé èèyàn jẹ́ gbogbo eléyìí làwọn èèyàn wọ ọmọ àwọn àti tó ń gorí òkè gbọ́ ń gorí òkè àwọn ìwọ tó gorí òkè tó tún dé tó tún tọ̀ sínú omi ogun kógun àbí òkógun ẹ wàá sọ ẹ wàá sọ pé ogun lé yín pọ̀ ogun lé wo logun lé yín ihò inú ihò tàbí pé orí bíi àpáta ihò tí wà mẹ́ àbí ihò kan nínú ilẹ̀ àbí inú kọ̀dá ẹ̀ tọ̀ sí àwọn àlùjọ̀nú ní máa gbénú ihò kò dáa rárá kò dá ó léwu àlùjọ̀nú máa wọ ara èèyàn láti bẹ̀ bákan náà oúnjẹ àjẹkù ó léwu láti máa jẹ ẹ jẹ́ n kọ́ yín ní ẹ̀kọ́ kan ǹjẹ́ ẹ mọ̀ yí pé yóò da fànàbí Ọlọ́run bá fi kẹ́kùn kẹrẹ̀ gbogbo àwọn prọfẹ̀tì tó tọ̀dọ̀ Ọlọ́run ọba wa tí wọ́n ti lọ Ọlọ́run bá fi kẹ́kùn kẹ wọn bá a ṣekú nísìnyí fún wọn gbogbo àwọn àfáà wa Ọlọ́run bá kẹ́ wọn àwọn tí ń bẹ láyé Ọlọ́run bá kẹ́ wọn àwọn tí wọn ò sí láyé Ọlọ́run bá kẹ́ wọn. Ànábì ní ká tó jẹun ká máa ṣe àdúà tá a bá tún jẹun tán ká tún ṣàdúà Ànábì tí wàá dá alẹ́ kọ pé tá a bá wá jẹun ọwọ́ ọ̀tún ni ká máa jẹun torí pé ọwọ́ òsì ńkọ́ òun ni ṣàìtọ́nù máa yá lò ẹ̀yin olóúnjẹ itri wọ́n olóúnjẹ tó ń jẹ ìyàwó rẹ̀ òdùn lẹ́nu rẹ̀ mọ́ tí ìyàwó rẹ̀ ọ̀bá mọ̀ bẹ́ẹ̀ ṣe gba kẹ́tìrà kankan wọ́n wá dá ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ nù lé àákọ́yàwó ẹni lẹ́kọ̀ọ́ ọ̀dà bí ìyàwó bọ̀dá mi kan ó tó bí 25 years
bọ̀dá wa yìí ní àlejò ìgbà wọn lálejò ìyàwó bọ̀dá mi wá fẹ́ kí káwọn àlejò ọgbádùn oúnjẹ tóun ó sè fún wọn dáadáa a bá lọ gbé ẹ̀gúsí ọba yan lórí iná ìgbà tí ọyàn ẹ̀gúsí ọba ṣẹ̀ṣẹ̀ lọ lẹ́rọ ìgbà tí ó ṣe bẹ̀ lọ́bẹ̀ bá korò bọ̀dá lọ kọ́kọ́ jẹ́ mi aya mi kò dúpẹ́ ọbẹ̀ tó ṣe ọbẹ̀ yìí dùn ọ̀pọ̀ àmọ́ àwọn àlejò tá a ní àṣewọ̀n èyí jẹ̀gúsí ó ní tóun sì ti ń dààmú kiri látà àwọn bẹ́ẹ̀ mí fún wọn ni jẹ́ àṣewédú àbáṣewédú ọgbà bọ̀dá wa tó jẹ ewédú padà bíi pé wọ́n ní kò bù sí o wọ́n gbádùn ewédú yìí o kò fẹ́ mẹ́ẹ̀sì ìyàwó rẹ̀ níṣojú àwọn àlejò nígbà wọn wá lọ tọ́tọ́ tó bí ijọ́ karùn-ún wọ́n wá lọ pé ìyàwó ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ kétra wa bá ń ṣàlàyé ọ̀nà oríṣiríṣi tá a gbà ṣe bẹ̀ ẹ̀gúsí fún ìyàwó mi wọ́n wá ṣẹ̀ṣẹ̀ kọ́ ọbẹ̀ ẹ̀gúsí ṣe àṣì ọmọ ṣe dáadáa tíyàwó rẹ̀ ọ̀bá mọ̀bẹ̀ kan ṣe gba kétra ràwé fún ṣàlàyé fún kí wọ́n kọ́ bá àti ṣe gbogbo oúnjẹ kí lẹ̀ ń wá kí ní tí ìrẹ́gbẹ̀ kan oúnjẹ jẹkújẹ tẹ̀ ń jẹ kiri. tó o bá ti fẹ́ jẹun máa ṣe àdúà tó o bá sì tún parí oúnjẹ máa ṣàdúà ibi a bá ti fẹ́ jẹun láyé àlùjọ̀nú a máa jókòó pọ̀ pẹ̀lú wa ni anybody láyé ni mo sọ fún ẹ àlùjọ̀nú máa jọ fẹ́ báyàn jẹun ni àmọ́ tó o bá ti ṣàdúà yóò máa gbé ọ sí pé ọwọ́ kìíní burúkú yìí sá ọ̀fẹ́ kí n báwọn jẹun ẹ gbádùn mi ẹlòmíín kó orí burúkú látàrí oúnjẹ dèpòdépò oúnjẹ àjẹkù ó léwu má sáré gbé o oúnjẹ tẹ́yàn jẹkù má sáré ìwọ ń wò pé wọ́n jẹ́ kù wọ́n bò ó kalẹ̀ ni àlùjọ̀nú ti fọwọ́ bà ṣàdúà dáadáa kó tó fọwọ́ kàn ẹ jẹ́ ká jẹ́ aládùá ẹ̀yin ìyá wa tẹ́ ẹ sì máa wẹ ọmọ tẹ́ ẹ máa tutọ́ yìí máa fa àmì ìkórìíra sọmọ ọmọ mi ò ti bá a dàgbà tí ó ti wọ́ bí ta ti kíní kan yẹ ọmọ máa sọ fún káàkiri níjọ́ tí wọ́n bá pàdé wòlíì ńlá àbá fáwọn àti kékeré ni wọ́n ti fa àmì ìkórìíra sọmọ yìí nígbà wọn bá tẹ̀lé sọmọ ta lọ́wọ́ ẹ̀wọ̀ ọmọ yìí ẹni ó sì wẹ̀ ẹ́ ti kú ẹni tọ́wọ́ ẹ̀ ti kú ẹ̀yin ìyá wa ẹ jẹ́ ká máa take note ọlọ́run yóò máa gbà fún wa bákan náà aṣọ àlòkù tálẹ́ni tó ká sọ fún ọ tó ní ọmọ àwọ̀ ogun wo lọ́mọ tí ń bẹ lára rẹ̀ kó tó wẹ́ ní aṣọ ẹni tẹ́sí máa lọ ra aṣọ bòókẹ́lẹ́ tí wọ́n ń tà káàkiri aṣọ kíni ń pè kọ́ kàtàngúà èyí ń bìlíf pé tẹ́ bá ti fi àìpò fọ́ àbí tẹ́ ti fọ́ tẹ́ ayọ̀nù ẹ̀ ẹ máa bless ẹ̀ kọ́mọ yóò tó wọ̀ ẹ bless ẹ̀ dáadáa àṣírí pọ̀ nínú aṣọ àlòkù ayé ò ní gbogbo wa èyí tó yẹ pé aṣọ àlòkù lẹ́ẹ̀ lọ kàjọ ọmọ tó tó ò sí mọ́ nǹkankan ẹ lọ torí rẹ̀ kájọ ọmọ òde ọmọ ọmọdélé ayé ẹni òtútù yìí pọ̀ òtútù kọ bébì ẹ̀hún ni aṣọ àlòkù lẹ́ làbọ̀ ọlọ́run ẹ má dán wò mọ́ ẹ̀yin ìyàwó ẹ má dá fídíò yìí nìkan gbọ́ ẹ pa àwọn ẹbí ẹ pa àwọn ẹjọ́ gbọ́ ẹ jẹ́ wọn kẹ́kọ̀ọ́ nù rẹ̀ ẹ̀kọ́ pọ̀ mẹ́ ọlọ́run ọba yóò máa tì wá lẹ́yìn àárọ̀ wọn mú ọ̀rọ̀ wọ́n dayọ̀ àní sì mú o àní sì tẹ́ o ọ̀rọ̀ wọ́n dayọ̀ ìjà rẹ̀ tó ní ìdìbéèrè kí n tó sẹnu mi gbálágún wọn ọba tá a kà fún wa lónìí nì ọlọ́run ọba yóò gbàdúrà wa o àní rí láburú o mo ń retí ìbéèrè yín láàrin ìṣẹ́jú márùn. pé mo ní ààrẹ tó fi wá tún tèmi ṣe bí àwọn bá wà rè bóyá lọ máa ń sórí rè. ìwà rere ìyá rè ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọkọ obìnrin bá gọ̀ fọ́kọ wọn ṣàdúrà fọmọ wọn ni. mo ní ààrẹ. ìyá dáadáa níyà mi màmá ò ṣe mo dúpẹ́ ìyá tó fẹ́ràn ọmọ.
tó sì gbàdúrà lẹ́nu ọkọ. Ojú pẹ́pẹ́ mo ní àárẹ̀. Mo fi wá tún tèmi ṣe. Bíyà ò bá òun wá rè. Bóyá lọ́mọ ṣoríire. Gbogbo ẹ̀yin alábíàmọ ọ̀rọ̀ kan yín ẹ wá gbọ́ ẹ bá rọ́jú wà rí torí ọ̀la àwọn ọmọ. Ojú pẹ́pẹ́ mo ní àárẹ̀. Mo fi wá tún tèmi ṣe. Bíyà ò bá òun wá rè. Bóyá lọ́mọ ṣoríire. Ọ̀pọ̀ ọmọ ṣoríire lára ìwà ìyá wọn ìyá tó fẹ́ràn ọkọ wọn wàláhì yóò jèrè ọmọ. Ojú pẹ́pẹ́ mo ní àárẹ̀. Mo fi wá tún tèmi ṣe. Bíyà ò bá òun wá rè. Bóyá lọ́mọ ṣoríire. Ẹ jẹ́ ká múra sí wa rè ká jìnnà sí ìwà ibi ohun abáṣe lọ́tọ̀ òní ìtàn ní bòńdọ́là wa. Ojú pẹ́pẹ́ mo ní àárẹ̀. Mo fi wá tún tèmi. lára ọ̀rọ̀ tí mo tún fẹ́ mẹ́nubà fún wa torí pé mo ti ṣàlàyé wa ráńpẹ́ lórí Facebook nípa mímu ọtí. A'udhu billahi minash shaitani rajim. Ànábì ní ọtí mímu òun nìyá gbogbo ẹ̀ṣẹ̀ sallallahu alayhi wa sallam. Ó ní ọtí mímu òun nìyá gbogbo ẹ̀ṣẹ̀. tá a bá ní ká sọ̀rọ̀ ọtí ní wàásí ǹjẹ́lẹ̀ ò ní kún a sì láà sọ̀rọ̀ ẹ̀sìn ń bí ǹjọ́ dáa kéèyàn máa fọtí lọ́sẹ̀ ọtí ṣìnáàpù kéèyàn máa fi lọ́sẹ̀ ǹjọ́ dáa àbí kò dáa a ṣàlàyé fún wa. ní ayé àtijọ́ lọ́dọ̀ àwọn oníbílẹ̀ tí wọ́n bá fẹ́ sọdún ìbílẹ̀ wọn bí a ò tí ì dé ọtí burúkutu ọtí ọkà ẹmu ṣìnáàpù àwọn ọtí tó wà látijọ́ nù ògógóró ọtí yìí làwọn fi máa ṣàdúà lọ́dọ̀ wọn nígbà yẹn. Ǹjẹ́ ọtí mímu lè mú kádùá ọgbà bí? Rárá o, ọtí mímu yẹ jádùá ọgbà o. Nínú èròjà nǹkan àṣà lọ́wọ́ o. Ẹni tí gbàdúrà ẹ̀dá Ọlọ́run ní máa gbàdúrà. Ṣé ọtí tí èèyàn mu ó jẹ́ kéèyàn ó ní àlùbáríkà? Rárá o, nǹkan o, ọtí èjì èèyàn lálùbáríkà o. Yìí jẹ́ kéèyàn ó sì ṣe ni kọ́nà èèyàn ó sì dàrú. Àwọn ẹgbẹ́ oníṣègùn ìbílẹ̀ tí wọ́n bá wà nípàdé wọ́n á máa fi ọtí yìí wúre wọ́n sì máa ń lo ọtí báyà bíi sinapu àbógógóró. Iṣẹ́ mi ń bẹ tó dẹ̀ máa mi sọ fún wa pé oríṣiríṣi iṣẹ́ ní ń bẹ iṣẹ́ tó tara àlìjọ̀nù wá iṣẹ́ tó tara òrìṣà wá iṣẹ́ tí mú jẹ gbogbo àwọn eléyìí ọ̀dà nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn yìí tún kó bá láìfò èèyàn ni ẹ gbádùn mi. wọ́n lè ṣiṣẹ́ fún yàn pé tọ́ ọ bá ń lo sinapu lọ́mọ èlò o pé bọ́ bá ṣe mu sinapu yìí sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni oògùn yóò ṣe jẹ́ sí irọ́ ni. Irú iṣẹ́ bẹ́ẹ̀ àlìjọ̀nù ṣàìtọ́nù ní kọ̀ǹtró rẹ̀ ẹ jẹ́ sàkín wa. Oṣó lẹ́ẹ̀kan bẹ oṣó onísìgá ni wọ́n ń pè. Ṣe rí oṣó yìí tí wọ́n bá kó jọ tán ó níye páálí sìgá tí oṣó yìí ó mu láì tí ì jó rárá. Tí wọ́n bá wá jó tán tí wọ́n bá máa lo sẹ́yìn ṣìnáàpù ni wọ́n bọ́ bá ṣe mu wọn tí yóò sí bẹ́ẹ̀ ni ó sì rí sí. Ǹjẹ́ bẹ́ẹ̀ lórí? Rárá. Ó lè rí lóòótọ́ ṣùgbọ́n yàtọ̀ èèyàn jẹun wájú Ọlọ́run ò kéré. Torí ẹ̀ làá fi ń bẹ̀ yín ẹ̀yin ọ̀dọ́ tàbí ẹ̀yin èèyàn wa bóyá nǹkan bá lọ́tínrín díẹ̀ ó kọ Ọlọ́run ọba tó jẹ́jú kó gírí òkú lọ ń bẹ
má gèrè òkú mọ́ fòkú olókù lẹ̀ ó ti kọjú dájúwájú ọlọ́run jẹ́ ọ̀rọ̀ àánú gbà bọ́ gèrè òkú olókù bí wọ́n ṣe gé tiẹ̀ náà nìyẹn wọ́n ṣe gọ́wọ́ tiẹ̀ náà nìyẹn ẹ jẹ́ ká máa rántí àtúbọ̀tán mo ti ṣàlàyé fún wa pé ẹran ẹ̀dá ènìyàn ẹ̀jẹ̀ ènìyàn ọ̀hún ló jẹ́ ọ̀hún ló jẹ́ fún ènìyàn ọlọ́ọ̀lẹ̀gẹ̀ ẹ̀dá ẹgbẹ́rẹ́ bí wọ́n ṣe lo tiẹ̀ náà nìyẹn ẹran tá à ń pa gan tá a fi ń ṣe sàrà a gbọ́dọ̀ pa pẹ̀lú sẹ́ǹsì ni pẹ̀lú òfin ọlọ́run a gbọ́dọ̀ a rẹ̀spẹ̀tì òun náà pé ikú ló fẹ́ kú yìí ó ní báná bí ṣe ní ká pa á ọkàn gbọ́dọ̀ kí ẹran mọ́lẹ̀ kọkàn sí bàtàbà rárá kò dáa rárá ṣe rí ọtí yìí ní ẹsẹ̀ omi àwọn bí Ìlàjẹ àwọn èèyàn wa ní Kotonu bí àwọn èèyàn wa ní Togo àwọn èèyàn wa nílùú òyìnbó ibi tó tutù bá pọ̀ wọ́n á máa lo kíní láti fi méèkì kí ẹ̀jẹ̀ ó yọ ok ṣé tá a bá wá lo ọtí ṣé nǹkan mi pọ̀ tó ní àlùbáríkà nínú ju ọtí lọ tó bá jẹ́ pé torí ìtò tútù bá ní ọ̀fẹ́ máa fi lótútù nǹkan ṣe mọ jíńjà atalẹ̀ ẹlẹ́gbọ́n atalẹ̀ yìí oríṣi méjì ló wà funfun ń bẹ pupa ń bẹ èyí yòówù ẹ̀ bá rà nù méjèèjì ẹ gbé omi kaná ẹ dà á sí kọ́dà tó bá tó rí gálíìkì kó o sí bitalifu kó o sí ọ̀yá kóná mọ́ ọ̀yá ẹ tún bomi sí ó ti jiná dáadáa ọ̀yá gba sára wàláì eléyìí tún ṣe sí àlàáfíà lára rẹ ó lé stroke dànù lára ó lé ibà dànù lára ó tún lé jẹ̀díjẹ̀dí dànù ara rẹ ó dá ṣákáṣákáṣáká ibà ò ní wọlé sí ọ lára ju kọ́ máa mu ògógóró tí ó bà ọ́ láyé jẹ́ lọ. ọtí ògógóró àti bí ìsáàpù àti àlìjẹ̀nù àkọ́kọ́ ẹni ọba mu ti ẹrí pé rí ìwọ̀n bí ìgbà bírèkì fẹ́ẹ̀lì lára ọkọ̀ ní orí ìwọ̀n èé pé rárá wọ́n máa wí wẹ̀rẹ̀wọ̀rán ni. tí àwọn kan bá sọ fún ọ pé tọ́ ọba ti sẹ́kàn ọkọ̀ ọmọ irọ́ lọ pa kò ní jẹ́ fún un. lọ́dọ̀ àwọn bàbá wa àgbàlagbà bẹ́ẹ̀ wọ́n bá ṣiṣẹ́ fibroid fún yàn abẹ́ni tó lóoru mú àbí wọ́n bá ṣiṣẹ́ ẹ̀dà fún yàn wọ́n á sọ pé kéèyàn ò fi mílìkì lò ó tàbí kéèyàn ò fi núnú lò ó tàbí kéèyàn ò foyin lò ó èyí tí wọ́n bá ní sinapu ni ó fi lò ọsàn wẹ́wẹ́ àfọsàn wẹ́wẹ́ lóògùn àá sì bọ́ìlì omi gbígbóná àfi lóògùn ẹ rí i pé n tọ́pọ́jù nílẹ̀ Yorùbá ni pé ẹ̀kọ́ ni ó fi lò ẹ̀kọ́ ni ó fi lò ẹ̀kọ́ ni ó láyé àtijọ́ kò sí ohun tí ń jẹ́ bọ́ǹfìtà kò sì sí ohun tí ń jẹ́ mílò àwọn àgbàlagbà láyé àtijọ́ ohun tí wọ́n mọ̀ ní pé ògì ni wọ́n mu láàárọ̀ ni wọ́n fi so oúnjẹ wọ́n tọ́ bá ti bu ògì òbú díẹ̀ sí ó fi lò ó ìwọ́ tọ́ wàá mọ̀gì mu kọ́stáàdì ńbẹ́ńlẹ̀ fi lò ó bọ́ìlì omi gbígbóná lásán fi lò ó yóò jẹ fún ọ ẹ ṣọ́ra láti máa fi ọtí lóògùn kò dáa rárá bí àwọn àgbà àṣègùn bá wà ní bóyá lédì ni wọ́n wà ní o bóyá bí wọ́n ti ń ṣèpàdé àwọn ọmọ bí wọ́n ti ń ṣe nǹkan wọ́n ní ẹ̀jẹ̀ àṣẹ fàájì eléyìí ọmọ ẹ̀bù tọwọ́ rẹ̀ wá eléyìí ọmọ ẹ̀bù tọwọ́ rẹ̀ wá kálukú ọmọ àlò ayé ìgbà yẹn kò sì sí ohun tá à ń pè ní soft drink tá à mú ń sìn sinapu àbókògóró yìí ni wọ́n gbé kalẹ̀ òun ni wọ́n máa fi lò ó ìyá gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èdè lónìí kódà èyí tí ń bẹ lọ́dọ̀ àfa àtàwọn wòlíì gèèsì kékeré tó yẹ pé ẹlòmíì kíní yìí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì di ọ̀mùtí ìwọ náà wò ó tó bá mutí lẹ́ẹ̀kan odidi 40 ọjọ́ àtijọ́ kan lọ́lọ́run òfin ní gba ìrun rẹ kò da ẹ̀yọ́ kúrò èmi kì í mu ọtí o gbogbo ohun tọ́lọ́wọ́ èmi ọgbọ́dọ̀ máa sá fún
kò dáa níbi ayé sì gbà á múni níbi ọtí òkéré máa máa fi nǹkan sínú ọtí fún ni ẹlòmíì látọjú oorun ni wọ́n ti gbégò lé lọ́wọ́ ìgòrè ìgò fìfo ẹni ayé bá gbégò fìfo lójú yóò mú tí kú dọjọ́ alẹ́ ni orúkọ bẹ́ẹ̀ ọ̀dà ọlọ́run ó kún wa ọlọ́run ó gbàdúrà wa àní dààmú o ẹ̀yin tí ẹ bá ní béèrè gbogbo nọ́mbà tí ń bẹnu gúrùpù yìí mi mú ní èyí yòówù tẹ́ bá pè mẹ́ àìwá àmọ́ zayn tí ń bẹnu gúrùpù yìí lè má lọ ó máa ń bí sí tọ̀sán tòru ni èrò máa ń pọ̀ lórí ẹ̀ nọ́mbà yòókù ẹ máa pè é ẹ mú báírò ẹ kọ̀ọ̀kan 080 32 98 32 98 ẹ sà máa gbọ́ gbogbo bí àwọn jíngù nǹkan kan ẹ máa gbọ́ pọ̀lọpọ̀ nọ́mbà ńbẹ̀ níbo wá ni máa yìí ń gbé o níbo ló ń gbé ná ọ̀rẹ́ àmọ́ bí tí ń gbé wọ́n sá ti wọ mọ́tò kún wọ́n gbé ọ dé Bàrígá tó bá ti dé Bàrígá gbé ọ̀kadà kó ní wọ́n lọ sí Akínọlá nọ́mbà 29 tó bá ti wọnú ilé báyìí yàrá kejìlá pọ̀ tó ní wọ́n béèrè Aláàjì ọkọ ẹlẹ́yà wọn pé méjì wọn ò díjẹ́ gbé báyìí lọ àwọn ìyá wa tí wọ́n ti rọ́wọ́ ló ń kà bẹ́ẹ̀ làwọn mo kì í yín o ẹ kú rin o ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ yìí náà wọn ò gbọ́dọ̀ déwájú wa káfíń lèlí ìhun tí n bá mọ̀ nípa rẹ̀ ń da ẹ̀ lóhun tó bá ti pè mí síhun tí ọ̀jọ́ra wọn ẹsẹ̀kẹsẹ̀ lèmi ti sọ fún wọn pé ẹ kú lórí fóònù ǹjẹ́ gbọ́dọ̀ adá báyìí ọmọ tí ọ̀sọ́ ní ìgbà wa ohun tí ọ̀ papọ̀ mọ́ ètò tí mo ń sọ bá bí mi ní dán lóhùn ọlọ́run yóò kó wa o àdúrà yẹn gbà o ẹ gbìyànjú kẹ jáládùá ẹ máa ṣàdúà ẹ sì máa ṣe sàárà ọ̀tọ̀ lẹ́bọ̀ ọ̀tọ̀ ní sàárà o kọ̀ papọ̀ o sàárà jẹun tá a fi ń gba béèlì ara ẹni òun fi sàárà gba béèlì aburú tí ìbá ṣẹlẹ̀ sí òun fi sàárà wéèfù ẹ̀ dànù aburú ò ní tọ́ sí yín o aburú ò ní tọ́ sí mi náà o gbogbo ẹ̀yin obìnrin pátá ilé aláyọ̀ yín ò ní kan òkò ìbànújẹ́ ò ní wọnú ilé yín gbogbo àwọn pábídà sọ́bídíré gbogbo àwọn tí máa gborí olóore tí wọ́n fi bí rọ́pò rẹ̀ wọn ò ní ráyè nú ọ̀rọ̀ yín àmẹ́yìn ẹ̀yin náà ẹ̀jẹ̀nu yín ó mọ́ oríṣiríṣi ìkìlọ̀ láti ṣe fún wa gbogbo ohun tẹ́ bá rí tá à ń pòsì àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ayé lèmi ń sọ fún yín tẹ ẹni ọba lójú omi tó bá jókòó tó yọ ní òótọ́ ọ̀rọ̀ ni máa yé ń sọ o ìní o déwájú má déwájú mi má tiẹ̀ jẹ mọ́ ẹ́ ibi tó bá ń lò síbẹ̀ tó bá dẹ̀ wọ ẹ̀kọ́ ọmọ mi mo wà yìí sì láti lò ọmọ olúwo ni kí nìdí tí fi ń gbèkó ṣé èsì pé torí owó rárá o bàbá tó bí mi ẹ sọ fún mi pé kí n máa bọ̀ jẹ́ pé àlejò pọ̀ fún wa ọ̀nà dẹ̀ máa ń jì fáwọn èèyàn láti wá sílùú ọmọ olúwo ni mí ọmọ Ìṣẹ́yìn ni mí agboolé alùbàtà ẹ̀kúnlé tọ́ba láti délùú Ìṣẹ́yìn kò ní wọ́n ń béèrè bàbá ń fàtí ẹlẹ́ja ẹ̀kúnlé ni mo pè fún ọ èyí tẹ́yìn aráàlú mi tẹ́yìn pé ẹ̀yìn ìkúnlé ẹ̀sùngbọ́n bédè ìlú tiwa ti rí ẹ̀kúnlé là á pè àdúgbò ní í jẹ́ bẹ́ẹ̀ nílùú Ìṣẹ́yìn kò béèrè pé ta ń bàbá ń fàtí ẹlẹ́ja ọ̀nà méjì ní ti ń tẹ́já ẹ o onítẹ̀kùnlé ni wọ́n ń béèrè ọba rẹ̀ kọ́ sọ pé ẹjọ́ ilé bàbá alùbàtà wọ́n sọ pé ilé bàbá alùbàtà ni wọ́n sì béèrè mi lọ́wọ́ bàbá bá àti ọba sọ pé àáfàá Lukman ọmọ bàbá yẹn dáre ǹjẹ́ mọ́ yọ ṣàlàyé mi fún àyọkù nílùú níbi ipa aṣákù níbi pé àbí kéèfẹ́ kí wọ́n mọ̀ kárí ayé ni wọ́n mọ̀ mí kárí ayé òun ni wọ́n mọ̀ mí ẹ máa ṣàdúà ẹ má fọlọ́hún lẹ̀ wọ́n lè ṣiṣẹ́ fún ọkọ máa dáhùn lára rẹ̀ ó ní bó ṣe jẹ́ bọ́yọ̀ ń lépa àṣòro kankan kúrò ní ayẹyẹ rẹ̀ kò yí ọ láti jẹ́ ọjọ́ oníhun tó jẹ́ ó lè jáwọ́ ló ń kọ́sẹ̀ béèrè sí wọ́n sọ ohun tó wà ń di ẹ̀ fún un ibi tẹ́ bá dẹ̀ ti gbaṣẹ́ tẹ́ ń lọṣẹ́ ẹ farabalẹ̀ rí i pé lọṣẹ́ yẹn pé pérépéré bẹ́ẹ̀ lẹ́ ń ṣe mistake ni bẹ́ẹ̀ ṣiṣẹ́ lónìí ẹ máa mọ̀ ṣé à ń gbọ́ dáadáa báyìí nísìn ṣé àwọn pété àbá lọ sí hospital tí wọ́n tó lè attend sí èèyàn ọkọ̀ sí test ni wọ́n máa júwe pé
ibi tó tún kù sí ni ibi tó tún kù sí ni ibi tó tún kù sí ni gbogbo wa ọ̀rọ̀ ayé wo dọ̀gba o àárọ̀ wọ́n mú o ọ̀rọ̀ ayé wo ní kọ́mánú o aláṣeyọrí agbára ọba tí jọlọ́hún agbára ọba tí jọlọ́hún kò sígbà tẹ́ ẹ lè pè mí ṣùgbọ́n ọ̀tọ̀ ọba tẹ́bà ti ṣe nọ́mbà yìí ó máa ń bí sí o ó lè ní emergency kan tó fẹ́ torí ẹ̀ pè mí àánú ọlọ́wọ́n máa wà pẹ̀lú yín o kò ní fi wálẹ̀ láéláé aláyé alukurani assalamu alaikum. Dr. Sheikh Lukumanu Ayandare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà òjìnì nínú oníṣègùn òbílẹ̀ tọmọ bẹ́wẹ́ ti ṣe é jẹ́ bá a ti fègbò dènà àìsàn. Àwọn ènìyàn kan wí pé ayé gbẹgẹ́ àwọn ẹnìkan wí pé ogun nílé dúníyà tí ń jáyé ayé gbẹgẹ́ ogun láyé ayé pé ayé ti dàgbàgbénu Lúkú ọmọ Àyándáré ló ní kọ́ ọmọ wararo kọ́ ọmọ náà gẹ̀rẹ̀ kalẹ̀ lásán kókun ayé ọmọ bá tẹ̀ ọ́ rì. Agbára tí ń bẹ nínú ewé àtegbò lọ́mọ Àyándáré ní ká múròyìn ayọ̀ rẹ̀ wá fún kó wá béwé tí jẹ́ bí idán tẹ́gbòógì ń ṣiṣẹ́ bí mọ̀nàwá kàbìtì àgbà nínú oníṣègùn òbílẹ̀ Lukumanu ọmọ Àyándáré ní ká bẹ̀rẹ̀. Adéyínká Ṣónibárẹ̀ ọmọ ló ń gbèjà bí dààmú ayé bá wá ń forí ìrókò tó gun ayé ń forí ooro àmọ̀dájú ni pé ẹni gígùn ayé bá ń lé ọ̀gbọ́dọ̀ tẹsẹ̀ dúró ẹ̀tọ́ ni ká tàwọn àgbà ìṣègùn bíi Lúkú ọmọ Àyándáré bàbá ọgbọ́n lọ kálọ̀rì ṣàyẹ̀wò. Àmì burúkú ni kódà báyìí ni kò sunwọ̀n ìdènà ìlọsíwájú ni jàǹkárìwọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀dẹ̀ bóyá lọ mọ̀ pápẹ́rẹ́ tó léwu ni látojú oorun lẹ́lòmíì ó ti jẹ̀kẹ̀lẹ̀ àmàlà yóò bá mú ọwọ́ akú bí ó ti ṣòwò tí ó jèrè. Àmì ìkórìíra ni wọ́n fi ń dènà mọ́ mẹ́lòmíì tí ó sì tún káwọ́ léwọ́ ẹni bá hewó lójú oorun tàbí tí ń kà á bí bá ń ṣiṣẹ́ bí aago lójú ayé rẹ̀ kò ní jèrè. báyà lọ mọ̀ wípé ìyá ẹni tó bí ni a máa dúró bí igi gangan tí gbóni lójú owó àìmọye ẹ̀dá ló ti tójú oorun gbọ̀fà tó bá bẹ̀ lọ ọ̀kẹ́ àìmọye ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín lógun ayé ti lè ṣẹ̀bùrú èèyàn. ayé gbẹgẹ́ ogun láyé kò ṣeé sá fún kò ṣeé bájà kò ṣeé súnmọ́ ibi wọn pa wà ẹ̀yìnkùlé rẹ̀ ni mo lè gbà wọ́n gbé Dr. Lukumanu ọmọ Àyándáré bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà o eegun ṣoṣo ti parí ké àti ta agá lẹ́nu kákáká àgbà ìṣègùn tí fewé fegbò ṣèwòsàn. kí ni irú ogun ayé tó dojúkọ àìsàn wo ló fẹ́ dágara ó yẹ kó ọmọ tí kádàrá àtìràwọ̀ rẹ̀ ń fẹ́ àtiwọ́ atọ́kọ ọ̀run tí ń yọ ọ́ lẹ́nu. ẹ̀ tó lè fi ìwòsàn ìbílẹ̀ wa yà yín nípa nílé Dr. Lúkú ọmọ Àyándáré bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà agbára Elédùmarè ọ̀ka gbogbo rẹ̀ á lójú yọ padà já sí rọrùn. ó lè sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbọ̀n òpópónà Lady Lac Bàrígà nígboro Èkó tàbí kó yọ sí wọn lópópónà Onírèké adójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038658 tàbí 08179391939.
hospital bí 07059780034 lónìí ni kò pè wọ́n má fi gbàlà rẹ dọ́là ìwòsàn rẹ dájú ọba àṣẹ̀dá ló jẹ́ kó rí bẹ́ẹ̀. tó ẹ̀yin ìyá mi a máa fòye sí lọ́rùn òní àsanwó àwọn salamu alaykum.